ilé alájà méjì Dawo lulẹ̀ ní ìlú Àbújá. Ènìyàn méjì kú lójú ẹsẹ̀, ọ̀pọ̀ sì há sí abẹ́ àwókù ilé ọ̀hún. Ó ṣe o, kí Ọlọ́run dóòlà gbogbo ènìyàn bí ọdún ṣe ń parí lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí, kí ìṣẹ̀lẹ̀ làlórí àti ìṣẹ̀lẹ̀ àìmọ̀dí kó sì má ṣẹlẹ̀ sí gbogbo ojú tó ń wo ìròyìn yìí o. Kò dín ní ènìyàn méjì tó ti kú níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ilé alájà méjì kan tó Dawo ní ìlú Àbújá, olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn míì ló sì tún há síbi àwókù ilé ọ̀hún. Ilé ọ̀hún ló Dawo ní agbègbè Lagos Street ní Kangi. Ọ̀gá àgbà àjọ tó ń mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìlú Àbújá, Abba Idris, ó ṣàlàyé fún àwọn akọ̀ròyìn wípé ènìyàn 37 ni àwọn ti dóòlà kúrò lábẹ́ àwókù ilé ọ̀hún. Ọ̀gbẹ́ni Idris Abba ó ní àwọn òṣìṣẹ́ àjọ náà ó sì ń ṣiṣẹ́ takuntakun báyìí láti dóòlà ọ̀pọ̀ àwọn ènìyàn níbi tí ìṣẹ̀lẹ̀ ilé tó Dawo ọ̀hún tó ti ṣẹlẹ̀. Nínú àtẹ̀jáde kan tí olùrànlọ́wọ́ fún mínísítà fún olú ìlú Àbújá tẹ́lẹ̀ rí Mohammed Bello tó fi sí ojú òpó abẹ́yẹfò rẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ fún àwọn akọ̀ròyìn. Bákan náà ni ìròyìn ọ̀hún fi kún pé ó ṣeé ṣe kí ènìyàn tó ti kú níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún kó ju 2 lọ. Ṣùgbọ́n báyìí òkú ènìyàn 2 ni wọ́n ti rí gbé jáde lẹ́yẹ òṣọ́ka tí ogunlọ́gọ̀ àwọn ènìyàn tí wọ́n sì há síbi àwókù ilé alájà méjì tó Dawo ní ìlú Àbújá.